táwọn èèyàn ń sọ ni pé wọ́n lọ́rọ̀ òṣèlú ó mà ti fẹ́ get started báyìí ayé gbẹ̀ngbẹ̀. ó ti get started ni. wọ́n ní òṣèlú ó ti ń get started wọ́n ló mọ̀ ti fẹ́ máa lọ bí tó ti ń gbóná. mo ní kí ló dé wọ́n ní ṣé mi ò rí nǹkan tí Tinubu sọ wọ́n lábì ṣé mi ò rí nǹkan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nípínlẹ̀ Ọ̀yọ́ ni. mo ní ká jẹ́ àmúlẹ́yọ kọ̀ọ̀kan kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ ṣé bá a ti sọ fáwọn èèyàn pé tó bá fẹ́ dìbò kán tẹ̀ka fóríyọmí làwa ń sọ a kì í ṣe olóṣèlú tẹ́lẹ̀ ṣùgbọ́n ibi téèyàn wá bá ti ń lọ. àwa náà ti dolóṣèlú. àti dolóṣèlú nìyẹn. àwa rédíò olóṣèlú làwà. kápẹ́ bẹ́ẹ̀ yẹn ni ẹnìkan béèrè wọ́n ní tí ọba wọlé kọ́ táwa para wa ni. ó bá ṣe pé sáájú àti pé yóò wọlé. ẹ jẹ́ kájọ máa kọ́. torí mọ́lẹ́ tó bí bí ajíkọ̀ dìbò tí bí ẹ̀ kì í ṣe olóṣèlú níbẹ̀ ni yes. but ẹ tó jẹ́ èèyàn tèmi ló contest yẹn. àbí. so kí ló wá burú bí kí n support ẹ̀. mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ti lọ lọ́yọ̀ state tó dàbí pé serious politics ti ń bẹ̀rẹ̀. ó ti bẹ̀rẹ̀ ni. ǹjẹ́ kí ló ṣẹlẹ̀. ó ti bẹ̀rẹ̀. ayé gbẹ̀ngbẹ̀ mo rí kan. alájì. gbogbo wa mọ̀ pé Ṣèyí Mákindé fún King Saheed Òṣùpá ní Prado jeep kan. mọ́tò jeep ní nǹkan bí ọdún méjì tó Òṣùpá sì dúpẹ́ lọ́wọ́ Ṣèyí Mákindé ṣùgbọ́n wọ́n rí pé àwọn APC Òṣùpá ni wọ́n mú mọ́ra báyìí. lẹ́yìn yàrá lógún gbé. lẹ́yìn àrògùn gbè ní Òṣùpá ti wá bẹ̀rẹ̀ sí ní town ó ti bẹ̀rẹ̀ sí ní fi àwọn ọ̀rọ̀ ńláńlá àwọn òkú ọ̀rọ̀ Òṣùpá ti ń ju padà fún Ṣèyí Mákindé. ìyẹn ṣèjà. kì í ṣèjà. Ṣèyí Mákindé 1.0 ló ti bẹ̀rẹ̀ ìyẹn nígbà tó ṣe ìjọba alákọ̀ọ́kọ́. bẹ́ẹ̀ni. Ṣèyí Mákindé omi tuntun 2.0 òun ló ń bá lọ sìn nígbà tó wọlé ẹlẹ́ẹ̀kejì. bẹ́ẹ̀ni. ó wá ní òun fẹ́ fa ẹnìkan kalẹ̀ pẹ́ẹ́n tó máa jẹ́ the next governor of Oyo state ó máa wá láti ọ̀dọ̀ òun náà lẹ́ni tó jẹ́ speaker. bẹ́ẹ̀ni. lọ́yọ̀ state òun ni ó fẹ́ jáde nígbà òṣèlú PDP òun náà wá ń pè ní omi tuntun 3.0 àmọ́ gbogbo ọ̀rọ̀ tó Òṣùpá ń sọ àwọn òkò ọ̀rọ̀ ńláńlá pé àrékérekè tẹ́yìn gan ló ń jò ní. wọ́n á já. àrékérekè tẹ́yìn ló ń jò ní. ó ti tó gẹ́ ẹ̀ tó wá fẹ́ lọ méèyàn wá. kì í sí jàǹbí alájí. Òṣùpá ní ẹ béèrè lọ́wọ́ ẹ̀ tán mú wá pé wèrè ta ló mú ẹ wá tí wọ́n fẹ́ sọ lórí wa. ariwo tó Òṣùpá ń pa lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní pé ibi tó Olúbàdàn bá ń lọ ní káwọn èèyàn ó jẹ́ káwọn máa lọ. àwa nífẹ̀ẹ́ Olúbàdàn dénúdénú ọba Rashidi Ládọjà àsìkò òṣèlú la wà yìí ẹni tó lè fìlù sọ̀rọ̀ kó máa fìlù sọ̀rọ̀ ẹni tó lè fọn fèrè kó máa fi sọ̀rọ̀ ẹnu làwa ò fi sọ tiwa. àwọn èèyàn ní nǹkan táwọn rí pé wọ́n máa fi dẹ́rù ba Oríyọmí ni pé Òbèsèrè play ní fún àwọn APC torí ìyàwó Òbèsèrè lọ sí House of Rep. Òbèsèrè play ń bẹ̀. tí Àtàyẹ̀wò wà ń bẹ̀. Àtàyẹ̀wò wà ń bẹ̀. tẹnu wọlé sókè. àwọn fẹnu sọ̀rọ̀. ẹnu láàlò. ẹnu ní alájí. mo wá fẹ́ fún èèyàn ní ìmọ̀ràn kan ṣé rí gbogbo àwọn olóṣèlú kódà ta ló ń kọrin jù láyé àwọn áńgẹ́lì náà o ọkùnrin kan kọrin fún ìyẹn kíní kan tura ọba Dáfídì ọmọ kọrin fún ọba Dáfídì ló ọba Dáfídì sọ ọba Dáfídì kọrin àbọ̀dà pé bóyá wọ́n kọrin fún àbọ̀ ló tiẹ̀ kọrin ibi tí mò ń lọ ni pé. torí sani fi kọrin. mo ṣì bá ọba Dáfídì òun ló lórí àkọ́kọ́ kan lọ gbé sólúwa. kí wọ́n lọ jí òkú ọba Dáfídì kan gbé kan lò fún campaign. ẹ sọ fún gbogbo àwọn tó bá wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé gbogbo ìlú àlùjọ tí wọ́n bá lù ẹ̀yin lè jó sí o. àní ẹ mọ̀ jò. èmi ò ní ká ẹ má jó sí ìlú tí wọ́n bá lù. ẹni olórin tá bá gbé wá ẹ máa jó sí. tá bá pín owó fún yín ẹ gbà á ẹ lè má pò àmọ́ tó bá dọjọ́ ìdìbò Oríyọmí ni ká ẹ dìbò fún. ìyẹn làwọn ń sọ fún yín wọn bá sọ pé wọ́n tún ti gbé K1 the ultimate dé o ẹ lè jó. aláṣẹ kó ṣèlú là ń ṣe. bẹ́ẹ̀ni. tó bá dọ̀là ayo tí APC gbọ́ Ọ̀yọ́ state tọmọ náà yóò bọ̀ ya gbà gbé àti mọ́tò. tábà ní kí ẹ gbà. kí ni kojú ọ̀gá rẹ. ẹ gbà ẹ bá jọ pé wo ni abáyé ṣe pé wọ́n tán a sì tún padà síbi táwa ń lọ. lẹ́sìn ibẹ̀ gẹ́gẹ́ tí ó kọ́ àwọn èèyàn yẹn wípé èyí tó Òṣùpá ń ṣe
iṣẹ́ owó ló ń ṣe ó ṣiṣẹ́ tiẹ̀ lọ́wọ́ ni. ẹ má rò pé ṣe bí Òṣùpá náà sọ pé Oriyomi wà lórí àṣọ kọ́ jẹ́ Quadri torí Òṣùpá náà lọ́mọ kan tó jẹ́ Quadri kó jẹ́ pé Quadri ọmọ Saheed Òṣùpá ló gbé gbá ọmọ gbà báyìí bàbá ó gbà báyìí ni o mo rántí Bukola Saraki àti bàbá rẹ̀ Bukola Saraki àtàbúrò rẹ̀ àsìkò kan Bukola Saraki wà nínú ẹgbẹ́ òṣèlú PDP tó wọ́n wà dísìn àbúrò kọjá lọ sí APC so tó ṣèlú bá ti dé ẹ mọ̀ rí ní rí pé ọ̀tá ni wá tàbí a lè máa fẹnu sọ̀tà ń táìmù yẹn ṣùgbọ́n kéè sọ̀tà tó wọnú tó Òṣùpá bá kọrin fún APC Pasuma náà pẹ̀kẹ́lẹ́ Mercy APC lòun náà tẹ̀lé possibility káwọn APC tó padà lo Pasuma náà tó wà lèmi ṣe sọ pé ẹ̀ẹ́dẹ̀gbẹ́ K1 òun ni general overseer gbogbo wọn láti kọrin fún APC orin tá ń kọ tó bá dùn mọ́ yín ẹgbowó àmọ́ tó bá ti dàsìkò ìgbà tẹ́ ẹ fẹ́ tẹ̀ka. Alhaji Oriyomi Hamzat ni o. Oriyomi Hamzat ni kẹ́ ẹ dìbò fún o kẹ́ ẹ kàn sọ fún pé tó agbádùn ìlú tẹ́ ẹ lù fún wa lóòótọ́ o ṣùgbọ́n àsìkò àti tẹ̀ka lótò yìí ẹjẹ́ àtẹ̀fẹ́ tó wù wá gbogbo tó bá ṣẹlẹ̀ ẹ̀yin tẹ́ wà nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ má bẹ̀rù o ẹ má fòyà o ẹ lọ mọ̀ dájú wípé wọ́n kàn entertain yín. ẹ tó tiẹ̀ jẹ́ speaker. wọ́n entertain yín. tọ́sí gọ́vùnà kí náà ti ṣe tẹ́lẹ̀ jẹ́ kójú tuntun ní tiẹ̀ wọlé. nítorí náà gbogbo ẹ̀yin tẹ́ wà nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn yẹn ti ń pè mí pé ẹ̀rù mọ̀ ti ń bà wọ́n Òṣùpá mọ̀ ti join ní àwọn AP mo ní ṣe owó ṣé ẹ máa ní kó Òṣùpá mọ̀ ṣiṣẹ́ ni iṣẹ́ owó lóṣùpá ń ṣe yìí àwọn kan ní sọ wáyé kó Òṣùpá máa sọ̀rọ̀ sí Ṣèyí Mákindé mo ní ṣe owó ìtàǹpè lòṣèlú nìyẹn. APC bá dé lọ́la tá a máa ní pé gbogbo studio yìí o àfẹ́ ta APC síbẹ̀ o tá a sì gbé $100 million tó àgán níṣòro níbi iṣẹ́. ebá àti ẹ̀sìn bọ̀ bẹ̀ yẹn ẹ jẹ́ fún ìlàpẹ̀rẹ̀ kan wọ́n á $100 million ẹ jẹ́ fún ìlàpẹ̀rẹ̀ kan Àgídìgbò fúnra ẹ̀ lọ kọ́fà declaration àwọn APC ọ̀tọ̀ ní rédíò ọ̀tọ̀ ní business ọ̀tọ̀ ní Oriyomi ọ̀tọ̀ ní rédíò rédíò ní business Oriyomi ló fẹ́ díje ọ̀tọ̀ la wá ọ̀tọ̀ ní QH rédíò so yẹn láti understand Àgídìgbò gẹ́gẹ́ lọ cover event yẹn so ìta fẹ́ káwọn tó wà nípìnlẹ̀ Ọ̀yọ́ mọ̀ ni pé ẹnikẹ́ni tí wọ́n bá folórin wá bá ládùúgbò ni pé kẹ́ ẹ máa jó ẹ lè jó ẹ gbowó ẹ gba gbogbo ẹ máa yọ̀ ẹ gba gbogbo owó kẹ́ẹ̀dẹ̀ gba gbogbo nǹkan tó bá fún yín àmọ́ tó bá di lọ́jọ́ ìdìbò àwa ń sọ fún yín pé ẹ jẹ́ ká tẹ̀lé Oriyomi ẹ jẹ́ ká dìbò fún Oriyomi ẹ tẹ́ pa síbẹ̀ pé gbogbo owó àti búrẹ́dì àti ijó tẹ́ ti jó lẹ́yìn K1 yẹn ẹ̀yin kàn fi gbọ́n ìṣòro tí ń bẹ lára yín dànù ni Oriyomi ni ká ẹ dìbò fún o tó bá di àsìkò tẹ́ fẹ́ tẹ̀ka gan kókè o ó tiẹ̀ wá tó táìm afẹ́ tẹ̀ka ẹ ti jójójójójó ẹ ti yọ̀yọ̀yọ̀yọ̀ ẹ ti gbogbo olórin tó bá gbé wá ẹ máa jó sí i ṣùgbọ́n tó bá dásìkò tẹ́ fẹ́ dìbò gangan ẹ tẹ̀ síbẹ̀ fún Oriyomi ọ̀rọ̀ tá a gbé wá bí wọ́n ṣe fi àwọn fídíò yẹn ṣọwọ́ sí mi nìyẹn o wọ́n ní àwọn olóṣèlú nílùú Ìbàdàn tí wọ́n dàbí ẹrù jẹjẹ wọ́n ní wọ́n ti ń dẹ́rù bà Oriyomi lọ́wọ́lọ́wọ́ báyìí o mo ní lọ́nà wo ni wọ́n fi ń dẹ́rù bà wọ́n ní ṣe rí pé àwọn olórin ńláńláńláńlá ni wọ́n lọ ń gbé wá ni èmi wá ṣàlàyé fún ọ mo ní ṣé olórin ní nǹkan kan ṣe pẹ̀lú nǹkan tí àwọn aráàlú bá fẹ́ ṣe ni wọ́n ní nígbà míì ò mọ̀ ní nǹkan ṣe o pé téèyàn bá lọ ń gbé àwọn big artist mo lókè tí ọ̀rọ̀ bá kanlẹ̀ tó kókè ó tún níbi tí a tún máa ń gbé ká ẹ jẹ́ àsọ fáwọn aráàlú tí wọ́n pé tí wọ́n bá ti ń gbé orin dé ẹ̀yin lè máa jó tí wọ́n bá ti ń gbé owó dé ẹ lè gbà kẹ́yìn ó máa nà ṣùgbọ́n tó bá wá di lásìkò ìgbà tẹ́ fẹ́ dìbò tẹ́ fẹ́ tẹ̀ka fún yàn ọjọ́ ìdìbò gangan ni kẹ́yìn fi ìka yín sọ̀rọ̀ kẹ́sì dìbò fún Oriyomi Hamzat lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn bá ní ha ṣáwọn aráàlú dẹ̀ máa gbọ́ mu ní a máa sọ fún wọn ni wípé nǹkan tá a fẹ́ kàn ṣe nìyẹn ẹ tí ò bá gba títí ọ̀rọ̀ tá à ń sọ ẹ lópinion láti ṣe tó wù yín o ṣùgbọ́n eléyìí tó dáa jù òun làwa ń sọ fún yín yẹn ẹni tó jẹ́ pé ẹ jẹ́ ń lo ọ̀rọ̀ ìkó lè yé yín ẹni tó jẹ́ pé tálíkà bíi tiyín lòun náà tẹ́lẹ̀ kó tó padà dẹni tó ń rọ́wọ́ mú lọ sẹ́nu ó máa tètè understand nǹkan tó ń ṣe gbogbo èèyàn tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ so nítorí náà kó mọ̀ wá dàbí pé bóyá mi nìkan ni mo sọ̀rọ̀ yẹn ó lè jẹ́ yín ó lè jẹ́ àwọn aráalé
ni wọ́n ronú pé nǹkan tí mo sọ yẹn àwọn ní opinion mi tó yàtọ̀ sí ìtẹ́mi tí ni mo fẹ́ sọ fáwọn èèyàn nìyẹn o gbogbo àwọn àkùkọ gàgàrà tó bá jẹ́ olóṣèlú nípínlẹ̀ Ọ̀yọ́ tó jẹ́ wípé wọ́n ti rò pé àtowó àtipò àtàwọn olórin ńláńlá làwọn fi kó yín lọ́bẹ̀ jẹ ẹ mọ́ tẹ̀lẹ́nu o tó bá ti dàsìkò ìdìbò ẹ gbowó ẹ jójó olórin tá bá gbé wá ẹjọ́ yọ ẹjọ́ mú nǹkan ẹjọ́ lọ àbẹ̀tẹ̀. ojú tèmi lẹ́wọ́ àwọn wà tó dọ̀rọ̀ àbẹ̀tẹ̀ alájí. ẹgbẹ́ yìí ni àbẹ̀tẹ̀ master. àmọ́ tó bá ti wá dàsìkò gbà tẹ́ fẹ́ dìbò ẹ fi ìka yín sọ̀rọ̀ kẹ́ ẹ dìbò fún Oriyomi Hamzat lọ́jọ́ ìdìbò lápá ọ̀dọ̀ tèmi nìyẹn nípa ti ọ̀rọ̀ ti Tinubu bí Tinubu ṣe ń fohùn ránṣẹ́ sí Buhari lọ́jọ́ sí ẹ mọ̀ pé mo sọ pé Ogun State ní Abẹ́òkúta in particular ibẹ̀ ló ti fohùn kan ránṣẹ́ tójú rẹ̀ fi lé báyìí tó ní tó bá jẹ́ ti ìwé èmi náà kàwé o tó bá jẹ́ tọjọ́ orí èmi lẹ́gbọ́n ó ń bá Ọ̀ṣínbàjò ló ń bá gbígbà yẹn èmi ni mo sì fa Ọ̀ṣínbàjò kalẹ̀ ráìtì mi mo gbé fún Buhari pè mí ó ní àjọrọ̀ mo wá ní àti ìdìbẹ̀ yẹn ó wá ní kí n lọ fa èèyàn kan wá mo sì kọ orúkọ Yẹmí Ọ̀ṣínbàjò mo kọ orúkọ Yẹmí Kàdóso mo kọ orúkọ Wálé Ẹdùn àmọ́ mo ti fún ọ lórúkọ mẹ́tẹ̀ẹ̀ta tán kí n tó rántí pé wọ́n lè fi ìkẹrin kún kán wá ní ẹlẹ́ẹ̀kẹrin yẹn làwọn mú mo wá yọ àwọn méjèèjì kúrò mo wá fa Yẹmí Ọ̀ṣínbàjò fún wọn àwọn èèyàn pt Tinubu àánú ẹ̀ sí yẹn pé bàbá yìí dẹ̀ ti try o èmi mo fi lè jẹ gọ́fúnà lọ́sùn èmi mo jẹ́lẹ̀ òdi gọ́fúnà níbí èmi mo jẹ́ kẹ́lẹ́ ìdí kìíní ńgbà tó ka gbogbo ìtìlẹ̀ kún àwọn agẹ́rẹ́ pé profile bàbá yìí kún ká mọ̀ parọ́ ó ti help àwọn èèyàn Fáṣọlá ní Ambode ní gbogbo wọn Arẹ́gbẹ́ṣọlá ní gbogbo ẹjẹ mú bẹ́ẹ̀ gbogbo àwọn ará Oǹdó lẹ́kìtì everywhere èmi lọ́kàn mo ti ń ba ayé bọ̀ tipẹ́ ṣùgbọ́n àwa ló kàn báyìí ṣùgbọ́n lásìkò tá a wà yìí èmi ló kàn èmi náà fẹ́ ṣe president èyí lọ sọ́dọ̀ Buhari lọ tọrọ owó èyí gba kọ́ńtrátì èyí lọ sọ́dọ̀ ẹ̀ lọ tọrọ fúrá èyí tọrọ kùnú Buhari ti rọ̀n ó ń lulẹ̀ ni. àwa látún lọ pé wá padà. ó ṣe kínní. olùlẹ̀. ó ṣe kejì. ó ṣe kejì olùlẹ̀ ó tiẹ̀ sunkún lórí tẹlifíṣàn. àbí. nígbà tó wá sunkún èmi mo wá lọ bá àwọn onílù ọ̀rọ̀ ẹkún kò lélẹ́yìí bàbá Tinubu ti yá wọ́n lọ bá Buhari pé ọ̀rọ̀ ẹkún kò lélẹ́yìí ó tún wú ẹ tó ní. àwa máa dúró tiẹ̀ ó sì wọlé olùdẹ Tinubu ní Buhari dẹ believe nínú òun pé ìwọ ò kì í lose ẹlòmíwà tí kò bọ́ lọ ṣe dá kò kì í lose lóòótọ́ ó máa difficult fún àwọn other party ṣẹ̀rọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mi fẹ́ mọ báwọn party yẹn ṣe fẹ́ ṣe gbogbo eré tí wọ́n ń sánsìn òun ló ẹ̀ka ti sá kí Tinubu tó wọlé ẹni tí ò sí níbẹ̀ tó dẹ̀ wọlé mọ́ wọn lọ́wọ́ ó wà bẹ́ẹ̀ sìn wẹ́ kó kálukú máa try lọ́ọ̀kẹ́ ẹ̀yin ara lé ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tá a bá ń gbé wa ẹ má fi èrò ọkàn yín pamọ́ ẹ má fi opinion yín pamọ́ tá a bá sọ̀rọ̀ mí gbà mí bó bá ṣe rí lọ́kàn tìyín náà ẹ sọ jáde ìyẹn ò sọ pé kí ìjà ó wà láàrin wa ṣé bá ń sọ pé ọ̀rọ̀ politics òun kálukú kan máa sọ opinion yẹn ni ọjọ́ kan bẹ tí lọ́ọ́lì máa sọ̀rọ̀ kan nígbà tá à ń sọ̀rọ̀ state police báwọn kan ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé state police ti fẹ́ wá o state police ní lọ́ọ́lì máa sọ pé ṣé táwọn ń rí sáwà ò rí ni pé state police scam ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní lójú táwọn state police kò lè work wọ́n nítorí pé state yẹn náà ni ó máa lo police yẹn fún nǹkan tó bá fẹ́ lọ́jọ́ yẹn lọ́wọ́ fi ọ̀rọ̀ Mohbad wọ́n fi ṣàpẹẹrẹ wọ́n ní kí ni nǹkan tó fi mú wa lórí ọ̀rọ̀ Mohbad ebi agbára state Lagos State Police Command ebo náà lò tó fi tẹ ọ̀rọ̀ Mohbad pa lójú ti lọ́ọ́lì máa mọ̀ pínyàn wọn bó ṣe sọ yẹn ọ̀pọ̀lọpọ̀ dẹ́ reason pé òótọ́ mà níyà ẹ̀ sọ ẹlòmíà dẹ́ níbi pé n tí lọ́ọ́lì máa sọ yẹn òun agree tó ẹni yẹn lè máa agree ó depend lórí ojú tó kálukú bá fi wọ̀ ọ̀rọ̀ tó lọ nípínlẹ̀ Ọ̀yọ́ àtẹlẹ́ tí Tinubu ń sọ pẹ̀lú bó ṣe ń ju òkú ọ̀rọ̀ ránṣẹ́
Tinubu ní wọn lè dẹ́rù bà wọn pé ìgbà pé ó ní ogun tó ń fèsì ní primary APC nígbà tó kọ́kọ́ fẹ́ gbà ó ló le ju gbogbo tán ṣe lọ. ẹ jẹ́ àwọn ètò ká sọ̀rọ̀ Aláàjì. lórí ọ̀rọ̀ méjèèjì. Aládìgí tó bọ́ sí abala wa àwọn olóṣèlú ẹ jẹ́ n sọ tinú mi torí pé àti bí ọjọ́ méjì mi ò sí ní ilé agodo. bẹ́ẹ̀ ni ó tún wọn kọ́kọ́ bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ nípa àfàsùn náà pẹ̀lú Alhaji Saheed Osupa. ẹ sì fẹ́ padà sọ sínú yín. ibi tó fẹ́ kọ́kọ́ mọ̀rọ̀ mi ni pé Alhaji kí àfàsùn náà ká máa gbọ́ mi tó máa ti ń gbọ́ o àwa ẹ ṣe blọ́gà tó ń gbowó pé ẹgbẹ́ bá ń pè é báyìí. ọ̀rọ̀ yìí ò kúrò lọ́kàn yìí. kò kúrò lọ́kàn mi Alhaji àwa ò kì í ṣe blọ́gà. ìsì ń bí yín nú. tí wọ́n ń kó sílákó pé gbà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ torí ìwà àtàwọn nìyẹn. owó oúnjẹ àárọ̀ oúnjẹ ọ̀sán táwọn fáwọn táwọn fi ń bú àwọn èèyàn àwa ìṣe bẹ́ẹ̀ o. ètò làwa ń ṣe. ètò làwa ń ṣe bó dẹ̀ ṣe rí làwa ṣe ń sọ lọ́dọ̀ tiwa opinion tiwa làwa dẹ̀ ń sọ. bẹ́ẹ̀ni òun kálukú sí láǹfààní àti sọ tiẹ̀ náà. ṣùgbọ́n àwa ò gbowó lọ́wọ́ anybody. àìsí ṣe blogger. àwọn ò dẹ̀ kí n ṣe blogger àwọn làwọn ń gbowó tẹ́rán wọn ń ṣe ká máa bú àwọn èèyàn àwa ìṣe bẹ́ẹ̀ èyí tó fi ẹ̀ka yíwà padà wọ́n tún jáde fẹ́ pé àwa tá à ń gbowó àwa ò gbowó owó táwa ń gbà àwa ń gbà in the right way ni. bẹ́ẹ̀ni owó tó lálùbáríkà nù. àwọn ò gbowó pé káà fi máa bú yàn torí pé kálówó tó lálùbáríkà nù lẹ́yìn gbà ẹ ti kọjá àbí tẹ́ ẹ wà lónìí tó accurate radio àwọn kì í gbowó tí ó dọ̀la tá a mọ̀ ní ẹ mọ̀ bínú àná o ìyẹn bẹ́ẹ̀. Alhaji kejì nípa ọ̀rọ̀ màmá tí wọ́n ń bá ìrànlọ́wọ́ wá síbí tọ́lọ́ sí gbà fún wọn. lọ́dọ̀ tèmi ní opinion tèmi ní Alhaji o. ó yá. QH radio kì í ṣe charity house o. ó parí bí ìpẹ́ gbọ́n tá a sọ lánàá kẹ́ ẹ lè fi kún ọ̀rọ̀ yín ó ti ẹ̀dá tẹ́tún mẹ́nu kan ó tó dáa ká tó repeat ọ̀rọ̀ yẹn. èyí tí mo fi mẹ́nu kan ni pé mo bá yín lórí kọ́ méjì tí ń bá yín bẹ́ẹ̀ rí. táwọn ti ń sọ wípé àwọn dẹ́lẹ̀ nìkan ló ṣògbó ààrẹ nìkan ọ̀yá o. ó wà lórí wíìchì ẹ mọ̀ gbẹ́ nìkan kan wá sí Ghana o. ìgbà yẹn lẹ máa lọ rojọ́ fáwọn blogger ìpè ẹ dé QH radio wọn accept yín wọn welcome yín. ibi ò kì í ṣe charity home Nàìjíríà tẹ́ ti ń bọ̀ àwọn charity home pọ̀ Nàìjíríà àwọn bloggers pọ̀ Nàìjíríà tẹ́ lè lọ bá wọn ká gbé yín sórí péjì wọn. àwa ìṣe charity o. àwọn kì í ṣe charity àdẹ kì í ṣe blog ẹni tó wá yẹn Ọlọ́run ti kọrin àjò ẹ ní. ẹ máa sọ pé Ọlọ́run kọrin ìrìn àjò tẹ Ọlọ́run kọrin àjò yín wá sí QH radio. ẹ dákun. tẹ bá wá sí Ghana excursion lè ṣe wá o. ẹ wá kárí bọ́dà téèyàn fi wọ Ghana ní. so tó bá béèrè lórí ẹjọ́ mi ẹ̀wọ̀n lè mọ ẹ fi lè sọ fún mi pé iye bọ́dà báyìí lè kó kọjá. ọ̀rọ̀ ńlá lè sọ yẹn QH radio kì í ṣe charity o. àwọn ò ṣe charity o ẹni Ọlọ́run bá ràn wá sí ara wa láti máa ń sábà ṣe ní ìrànlọ́wọ́. ara wa ni iye tó touch wa jù náà rọ woman yẹn bóyá Alhaji ò fọkàn síbẹ̀ yẹn woman yẹn sọ wípé mo ti máa ń wò yín ti pẹ́ láti gbọ́ ọ̀rọ̀ Mohbad. mo fọkàn sí dáadáa. bóyá woman yẹn bóyá ó ti wá fẹ́ wá ń gbà yẹn ṣùgbọ́n Alhaji Ọlọ́run òkùnrin ẹ̀gbá yẹn. àwọn tiẹ̀ sọ pé tí ò jẹ́ káwọn wá ń gbà yẹn ni pé. tẹ́ bá wá gan ọlọ́ Alhaji ànírí tí wọ́n rò. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìbọ̀rọ̀ bàbá bá lámọ̀ tá a hàn yín mọ́. ànírí tí wọ́n rò ṣùgbọ́n bọ́lá ti kọ́ ni àjọ wọn pé. wọ́n nìkan tán tiẹ̀ wàá rò táwọn fi wá ń gbà yẹn ni pé owó àwọn ti fẹ́ bọ́ sí ìgbà mi wọ́n lè dá next week pọ́n máa rówó yẹn gbà next week. Ọlọ́run ò kọ́ ní Alhaji. owó tí wọ́n fẹ́ gbà kóòtù yẹn owó yẹn làwọn ń pọ̀ sí ni wọ́n ń lé àwọn ò lérò pé wọ́n máa wá tọrọ létà. so adúpẹ́ lọ́wọ́ pé Ọlọ́run gbàkóso ẹ̀yin tẹ́ wà Nàìjíríà ẹ má gbàrọ̀ wá bí o torí ẹnìkan pàlàjì nípa àwọn lárọ̀ kan ẹ má jẹ́ wọ́n gbàrọ̀ wá Ghana o ẹ ń gbàrọ̀ wá ní ẹ bá gbé àrọ̀ wá excursion lè ṣe wá Ghana o ẹ gbé padà o QH radio kì í ṣe charity àwa gan ní problem ẹ jẹ́ sọ lórí rédíò báyìí ọ̀dà Alhaji ẹ̀mọ́ gẹ̀ẹ́dùn mi sọ̀rọ̀ ẹ̀ kẹ́ ń sọ ọ̀dà àwa gan ní problem a fẹ́ ṣe Yorùbá image àwọ̀ tá a máa ń ṣe a rẹ̀ fẹ́ celebrate 5 years anniversary wa Accra City Hotel 7 million naira àti deposit dey pa sanwó wọ́n ti ń pè wá gan we are coming là ń sọ fáwọn Ghana àwọn èèbò ńláńlá ṣùgbọ́n agbélé ẹ tó gbé ṣòro wa la rí tiẹ̀ gbọ́ adàbẹ̀ pé Ọlọ́run gbọ́ tiwa náà àmín ibi ò kì í ṣe charity o ẹ dákun ọ̀rọ̀ láyé bọ̀bọ̀ sọ yẹn o ibi fún ẹ̀fẹ́ parí ẹ̀sìn ẹ̀yin blogger tó jẹ́ wípé mistake lẹ mọ́ ń wá láti gbé jáde nípa àwọn èèyàn
àwọn bloggers tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ bloggers mistake ilẹ̀ máa ń wá láti gbé jáde nípa àwọn èèyàn ẹ máa jáde lórí ọ̀rọ̀ àwọn èèyàn náà tó bá ní ṣòro ẹ máa lo péjì yín fáwọn tó bá ní ṣòro. kọ́mọ jẹ́ pé kàn máa bú yẹn lásán. ẹ má máa bú yẹn mọ́ lórí péjì yín lè mistake ẹ̀ lẹ́ máa wá tẹ́ máa mú tọ́ mistake ẹ̀ lẹ́ máa wá ẹ má jẹ́ ká máa live fake life ẹ máa touch life àwọn èèyàn QH radio tá a wà yìí and touch life àwọn èèyàn ó kàn jẹ́ wípé woman tó kọ́kọ́ appear lórí screen wa lélẹ́yìn ni. bẹ́ẹ̀ni tó jẹ́ pé àìmọye àwọn tá à ń touch life wọn aláàjì tábà gbàgbé nínú àwẹ̀ ṣe bí owó oúnjẹ àwẹ̀ ni wọ́n ní kẹ́ ẹ pín ẹnìkan pè wọlé tẹ́ bá ní orúkọ aláàjì ó lálàájì inú mi ò dùn mo ṣe ń bá ẹni kí ló tún ní òdùn ó ní pé òun fẹ́ jẹun ó lóun fẹ́ jẹ sàárì òun fẹ́ ẹjọ́ oúnjẹ sàárì ní láńlọ́ọ̀dù kan lẹ̀kùn pé owó ilé ó lóun ò jọ oúnjẹ sàárì títí dì sí lẹ́dọ́rùkọ òdòdó mẹ́rin pé bó la ṣe wà ṣe báyìí ẹ̀jẹ̀ gbòòrò lówó lé àdẹ̀fọ́dúkọ ó dẹ̀ níye báyìí ẹ̀tún 50,000 ọlọ́ọ̀dẹ̀ bá a ṣe àṣọ fún un bẹ́ẹ̀ lọ mélòó la fẹ́ ká níbí àwọn mọ̀mọ́ wa la máa ń pè pé ó tún ti ṣẹlẹ̀ o ó tún ti ṣẹlẹ̀ o ṣùgbọ́n ó kàn jẹ́ wípé bọ́ọ̀lù ṣe kọ́ tẹ́ni pé yóò wà sórí screen ni. ẹ pé wọ́n náà ti rò pé kẹ́mi ò mọ̀ bọ̀ sọ kẹ́mi ò mọ̀ bọ̀ bẹ́ẹ̀ ni. kódà gbà táwọn gbẹ́ lọ mú sọ mú ní ẹ̀dá kun tẹ èrè tẹ ẹ̀rìn yìí nígbà tẹ wá kẹ́mi mọ̀ bọ̀ sọ ṣé bí wàá ní kó wá bọ́ sí. apapa bẹ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run so lẹ́ẹ̀kan sí QH radio níbí ibi òkè ṣe charity o. ẹ dákun àwọn charity pọ̀ Nàìjíríà o àmọ́ àwọn ọmọ Nàìjíríà wa bẹ́ẹ̀ni àmọ́ àwọn ẹgbẹ́ náà máa dé pé Alhaji mo ti ń gbọ́ yín ti pẹ́ ẹ bá mọ gbọ́ Alhaji láti bàtà wà ń jọ wùlù a kì í pé ẹ gbọ́ àti pẹ́ o àmọ́ àwọn tí ń gbọ́ wa tá àdẹ̀jọ́ ń sọ̀rọ̀ o. bẹ́ẹ̀ni ìyẹn bẹ́ẹ̀ Alhaji kábọ̀ sórí ètò tá a gbé wa lónìí. èmi nìyẹn. Alhaji ṣe rí ọ̀rọ̀ òṣèlú tá a gbé wa lónìí. èmi ò kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí àwa ọ̀dọ́ pátápátá torí bó ṣe bẹ̀rẹ̀ lọ́yọ̀ state lónìí wọ́n ti bẹ̀rẹ̀ káàkiri náà nìyẹn. ok. Alhaji ìjẹ́ sáwọ́ ọ̀dọ́ ṣàbẹ̀rẹ̀ wa léèrè pé ṣé Nàìjíríà lè dáa. pé ìjọ́dọ̀ tiẹ̀ rántí béèrè lọ́wọ́ ara wọn. pé ṣé Nàìjíríà lè dáa torí pé tó bá jẹ́ kí bí Nàìjíríà ṣe máa lọ náà ni Alhaji àwọn ọ̀dọ́ ò ní future o. àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà kò sí nǹkan kan tó ń jẹ́ future fún wa torí àwọn àtàrin lólórí wọn ti mọ problem wa wípé tí campaign bá dé ẹ jẹ́ ká gbé lórí sílẹ̀ fún wọn ká polórin ká lo stadium wọ́n ti jó gbàgbé ká pín 5,000 fún wọn àti fẹnujá ìrònú àwọn ọ̀dọ́ nìyẹn lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ dẹ̀ ní Alhaji tẹ́ bá wo fídíò tí Ọ̀yọ́ State tó ń lọ lọ́wọ́ ẹ̀ Láàrín mi àti yín á sọ wípé iná mi sì ń dùn Nàìjíríà bẹ́ẹ̀ inú àwọn èèyàn ò dùn táìmù ìgbà tí campaign bá bẹ̀rẹ̀ ló yẹ káwọ ọ̀dọ́ ká fẹ̀hónú wa hàn gbogbo ohun tí kò yẹ kó máa ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n a kì í fẹ̀hónú wa hàn táìmù ìgbà táwọn olùdíje bá ń jáde fún campaign ìgbà yẹn gan ló yẹ káwọ ọ̀dọ́ ká fẹ̀hónú wa hàn wípé ìyà ń jára àlù ṣùgbọ́n nítorí pé wọ́n ti mọ weaking point wá wípé ṣé bíi King Saheed Osupa la máa lò níbí Pasuma la máa lò níbí Malaika la máa lò Kéwà la máa lò níbí wọ́n á forin mú wa Alhaji mo gbọ́ gbogbo àlàyé tẹ́ ṣe láti bẹ̀rẹ̀ àlàyé tó dá lè ṣe ṣùgbọ́n ẹ jẹ́ ká kọ́kọ́ bá wa ọ̀dọ́ ara wa wípé ǹjẹ́ ṣáàbẹ̀rẹ̀ wa léèrè pé báwo lọ́jọ́ ọ̀la wa ò ṣe rí ní Nàìjíríà. láwa tá a jọ̀dọ̀. torí pé tá a bá wò látẹ̀yìn bọ̀ títí nígbà tá a ti bẹ̀rẹ̀ democracy Alhaji àwọn faction kan náà ni wọ́n ń rúlù wa ẹ lè mú ẹnìkan jáde pé ẹni yìí ojú tuntun ni bàbá òṣòṣèlú rí ìyá òṣòṣèlú rí àwọn the same faction ló ń rúlù wa Nàìjíríà àwọn ọ̀dọ́ dẹ̀ ń gbá tẹ̀lé wọn bẹ́ẹ̀ wọ́n ṣe kí Nàìjíríà rí kọ́ lórí a máa ń sọ wípé àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ọ̀dọ́ àwọn ìjọba dá Alhaji àwọn ọmọ Nàìjíríà gangan là dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gangan là dá wa gan là ń bàlù jẹ́ kì í ṣe àwọn tó wà ń bẹ́ẹ̀ tá a bá fẹ́ òun àwọn tó wà ń bẹ́ẹ̀ wọ́n á tùlù ṣe Alhaji ṣùgbọ́n torí pé àfẹ́ òun àyín tá à ń fẹ́ ní 5,000 àti fẹnujá wọ́n á dẹ̀ kò lé wa lọ́wọ́ òun kálukú á dẹ̀ máa gbé
àlàáfíà ẹ̀ lọ kò dẹ̀ yẹ kó máa rí bí aláàjì kò yẹ kó máa rí bí ó yẹ ká bá àwọn ọ̀dọ́ wa sọ̀rọ̀ ó yẹ ká mọ ohun tá à ń ṣe nígbà táwọn ADC ṣe convention níbi ọjọ́ bíi mélòó sẹ́yìn gbogbo àwọn tó sọ̀rọ̀ mẹ́ pátápátá Arẹ́gbẹ́ṣọlá ni ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí Arẹ́gbẹ́ṣọlá Alhaji ṣé tó bá fẹ́ future fún Nàìjíríà ṣé yóò jáde sórí ọ̀tẹ̀ ni wọ́n máa kọ́ ṣé nǹkan tá à ń pè lòṣèlú nìyẹn tó bá jẹ́ pé wọ́n fẹ́ ìlọsíwájú ọjọ́ ọ̀la àwọn orílẹ̀-èdè Nàìjíríà sórí ọ̀tẹ̀ ló yẹ kó máa kọ́ kí lẹ fẹ́ deliver là ń béèrè ìtẹ́ sọ ni pé ìjọba aṣáájú Bọ́lá Ahmed Tinubu scam ni next 4 years wọ́n fẹ́ ṣe scam ni ṣé nǹkan táwọn ọmọ Nàìjíríà ń béèrè fún nìyẹn adẹ̀rẹ̀ àwọn ọ̀dọ́ bíi tiwa tó jókòó ń bẹ̀ tẹ́ka ń pariwo hey Alhaji ariwo hey lọ́pọ̀lọpọ̀ ń pa ń bẹ́ Alhaji wọ́n tún pàtẹ́wọ́ fún lóyún bẹ́ẹ̀. Alhaji wọ́n pàtẹ́wọ́ tún jó ìgbìmọ̀ tó jẹ́ tó ń máìkì dání ẹjọ́ kí ló deliver Peter Obi sọ tiẹ̀ Àtíkù sọ Dino Melaye bẹ́ẹ̀ lọ́wọ́ sọ tiwọn ẹjọ́ kí ni wọ́n deliver pé táwọn bá wọlé o nǹkan táwọn fẹ́ ṣe ni structure wo ni wọ́n ti build ibi tá a ti ń tẹ̀ra wa ló pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àwa ọ̀dọ́ ẹ wo gbogbo wájú àwọn ADC ń jẹ́ gbogbo àwọn former vice president former governor former senate president former minister gbogbo wọn ni wọ́n jókòó ń bẹ̀ Alhaji ẹ̀jọ̀ kí ni wọ́n tún ń wá nígbà tí wọ́n wà ń bẹ̀ tí wọ́n wà ní power kí ni wọ́n ṣe fún lò kí náà ṣe fún local government wọn kí náà ṣe sí state wọn kò sí. These are the same people tí wọ́n tún ń padà bọ́ Alhaji táwọn ẹ̀dẹ́ tún ń gbà tẹ̀lé wọn tí wọ́n ń kọrin ṣáwọ̀ ọ̀dọ́ Nàìjíríà ṣáfẹ́ ṣerúkú ni ṣáwọ̀ ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà ṣáfẹ́ ṣerúkú ni. kọ́ lọ́mọdé àjẹyàkú. kátó àwọn tó tún ṣẹlẹ̀ lónìí lọ́wọ́lọ́wọ́ báyìí fine àwọn APC pé Òṣùpá kó wá kọrin fún candidate àwọn èrò pọ̀ ń bẹ̀ wọ́n jó wọn kọrin Alhaji gbogbo àwọn tó ń jó níbẹ̀ ṣé tẹ́ máa padà dẹnu ilé wọn ṣé máa wà nínú ìdùnnú. ẹlòmíì ò tí ì mọ tí ó jẹ. torí ọ̀pọ̀lọpọ̀ yóò padà dẹnu ilé kò síná tí ó tàn sùn inú òkùnkùn lọ́pọ̀lọpọ̀ ó sùn. kò sóúnjẹ tí ó jẹ. ní tẹ́lómi ò jẹ gẹ̀wò sí ṣùgbọ́n látàrí pé wọ́n Òṣùpá wọn tó ń jó torí pé àwọn olóṣèlú mẹ́pẹ́ nǹkan tá fẹ́ ní ẹ̀jẹ̀ à fún wọn kí ló dé tí àríjẹ́ẹ̀tì gbogbo tá ń gbé síwájú wa kájẹ́ ká mọ̀ pé ìlọsíwájú ìlú la fẹ́. nígbà tí ẹnìkan bá ṣe spíkà tán ọdún 4 ó tún lọ díje fún gọ́vnà Nàìjíríà mo ti rí pé tá bá ti tọ́dún 4 wò báyìí wọn kú òbẹ́.